Àwọn ọ̀nà mẹ́ta kan wà tó máa ń fún ọ̀tá ní àyè láti fi ogun jà wá. 3 main doors that give Satan access to our life. Àwọn ọ̀nà mẹ́ta yìí ó sì gbọ́dọ̀ kíyèsí dáadáa. Tí ò bá kíyèsí, àwọn ọ̀nà mẹ́ta yìí ni Sátánì máa ń gbà láti fi ogun jà wá. Ọ̀nà àkọ́kọ́ òun nípa májẹ̀mú, covenant. According to the book of Genesis chapter 17 verse 7, you can be obedient not to harm someone, but covenant can make you do what you don't like to do. Ẹgbẹ́ àṣírí tí wọ́n sọ fún wa níbẹ̀. O lè jẹ́ ẹni tó ń gbọ́ràn, o lè má fẹ́ ṣẹ̀ ènìyàn, ṣùgbọ́n májẹ̀mú ó lè ti ènìyàn láti wá ṣẹ̀ ẹ́. Nípasẹ̀ bẹ́ẹ̀ tí wọn náà ó sì ṣẹ̀ ènìyàn. Nípasẹ̀ bẹ́ẹ̀ Sátánì yóò sì wọnú ayé ẹ̀ láti ṣe kíni, láti ṣe ohun tí ó ní lọ́kàn láti ṣe. Ẹlẹ́ẹ̀kejì òun ni ignorance, àìmọ̀kan. According to the book of Matthew chapter 22 verse 29, lack of knowledge or information. Bí ènìyàn ò bá ti mọ nǹkan, ó máa ń ṣílẹ̀kùn sílẹ̀ fún ọ̀tá láti fogun jàyàn. Pàápàá bírú ọ̀rọ̀ ìràwọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí, tó o bá ti mọ̀, tó mọ ìràwọ̀ tó ń lò, tó mọ ìràwọ̀ tí ọkọ rẹ̀ ń lò àbí ìràwọ̀ tí àwọn ọmọ rẹ̀ ń lò, wàá kọ́ rí pé àwọn ogun kan wà tó yẹ kó ja ọkọ rẹ̀ tá máa jà, àwọn ogun kan wà tó yẹ kó ja ìyàwó rẹ̀ tá máa jà, àwọn ogun kan wà tó yẹ kó ja àwọn ọmọ tó bí tá máa jà wọn. Ẹlòmíì ò mọ̀rọ̀ asọ̀rọ̀ ayé ẹ nísìnyí ó dẹ̀yìn wọ́ ọ̀la kó tó ṣe máa sọ pé àbógun oṣó ni àbógun àjẹ́ ni. Kíyèsí ọ̀rọ̀ ara rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta òun ni disobedient, àìgbọràn. Àìgbọràn lè ṣí ilẹ̀kùn sílẹ̀ fún ọ̀tá láti fi ogun jàyàn. Ṣẹ́rú ohun mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí, gbogbo ẹnikẹ́ni tí kò bá ti lè pa ohun mẹ́tẹ̀ẹ̀ta yìí mọ́, ó máa ṣí ogun sílẹ̀ fún ọ̀tá láti fi ogun jà. Bí yóò bá ti gbọ́ràn, when you are disobeying, you are opening a door for Satan to attack you. According to the book of Colossians chapter 3 verse 6, ẹgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí kẹ́sì ṣiṣẹ́ lé lórí. Orúkọ tèmi kò yí kó padà, Àṣírí Ìràwọ̀. Ẹ follow wa lórí gbogbo social media handles wa, Àṣírí Ìràwọ̀ Mystery of Star. Nọ́mbà mi ò yí kó padà 08054 353629. Ẹ pè kẹ́ WhatsApp.